Hmm. Ẹ kú déédé wòyí ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam, La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Ọlọ́run ọmọ tóbi nínú ọlá ńlá rẹ̀ o. Ọba tí mú rírí jáde nínú àìrí, ọba tí ọpẹ́ tọ́ sí, ọba tí ọpẹ́ yẹ. Ní òní, ẹ dákun torí Ọlọ́run, mo máa sọ ọ̀rọ̀ díẹ̀, ṣùgbọ́n part 1 and part 2 ni mo fẹ́ fi kíní yìí ṣe, torí mi ní fẹ́ kó bọ́ fún yín, mi dẹ̀ ní fẹ́ kó gùn jù. Ẹni tó bá wo part 1 tán, tó bá lè continue àti wo 2 kó lọ click 2, tí ò bá dẹ̀ ti lè continue àti wo 2 tó bá wo part 1 tán, anytime later ó lè wo part 2. Torí pé ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tó ń bẹ ní ilẹ̀ Yorùbá ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. Mo dẹ̀ fẹ́ sọ nípa àléébù kọ̀ọ̀kan tó wà lára ẹ̀sìn kọ̀ọ̀kan. Mo fẹ́ jẹ́ kó yé wa wípé ààtò Ọlọ́run nìkan ni ọba. Nǹkan lè bẹ̀rẹ̀ pẹ̀lú aburú kó já sí dáadáa. Ọlọ́run ló ní gbogbo ẹ̀ lọ́dọ̀. Ọlọ́run nìkan ni ọba tó ní déédéé. Ọ̀rọ̀ ìyá Ọ̀ṣun ní Ìlọrin ni mo fẹ́ sọ. Bó tilẹ̀ jẹ́ wípé wọ́n ti di ìyá wa àwáwù ńsìn, ṣùgbọ́n mo ní láti dárúkọ ìyá Ọ̀ṣun torí pé ìyá Ọ̀ṣun ni gbogbo yín fi mọ̀ wọ́n. Ẹ wo bí Ọlọ́run ti ń ṣe ọlá rẹ̀. Níjọ́sí mo sọ fún yín wípé ẹ rí i pé àwọn ọmọ ìyá yẹn jáde nígbà tí àwọn èèyàn kan fẹ́ máa bá wọn sọ̀rọ̀, tí wọ́n fẹ́ máa bú àwọn Ìlọrin lórí ẹ̀. Ó ní ká àwọn ọmọ màmá yẹn ní ẹ má bú wọn o, ẹ má bá wọn dá sí, ẹ fà wọ́n lẹ̀. Wọ́n dẹ̀ bẹ gbogbo àwọn èèyàn yẹn, wọ́n dẹ̀ gbà. Woman yẹn dẹ̀ jáde. Ṣùgbọ́n kékeré wá ni pé woman yẹn jáde, n tó ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ òun ni a fi gbé Ọlọ́run tóbi, tá a fi mọ̀ pé Ọlọ́run lọ́lọ́run ó máa jẹ́, tá a fi mọ̀ pé ẹnì kankan ò jẹ́ nǹkan kan níwájú Ọlọ́run. Gbogbo nǹkan tí mo fẹ́ sọ yìí, ọ̀dọ̀ bàbá wa orí prógrámù bàbá wa Al-Fulani ni wọ́n sọ pé ó ti wáyé. Mi ò sí níbẹ̀, ṣùgbọ́n àwọn tí wọ́n sọ̀rọ̀ fún mi, àwọn nǹkan tó ṣẹlẹ̀, mo nígbàgbọ́ dáadáa lórí ọ̀rọ̀ wọn. Lẹ́yìn tí ìyá yìí jáde, ìyá mà ti di multimillionaire àti hùn. Tó bá wá yá, a máa wá wò pé wọ́n ṣàìdá. Lóòótọ́ wọ́n ṣe àìdá, ṣùgbọ́n nǹkan kan lọ́lọ́run fẹ́ fi ṣe sábàbí nǹkan kan. Ọlọ́run lo sábàbí nǹkan tí ìyá yẹn ṣe tí gbogbo wa gbà pé kò dáa nítorí wípé wọn ò lè dìfẹ́ǹdì ọ̀rọ̀ tí wọ́n sọ. Ṣùgbọ́n Ọlọ́run lo ọ̀rọ̀ yẹn láti sọ wọ́n di nǹkan, bó tilẹ̀ jẹ́ pé wọ́n kọ́kọ́ jìyà náà nítorí nǹkan tí wọ́n sọ wọn ò lè dìfẹ́ǹdì ẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run wá lo ọ̀nà yẹn láti gbé wọn ga. Bàbá wa Alhaji bàbá wa Alfa Abdulkadir Oníkéwú, wọ́n ti promise wọ́n fún ìyá wa àwáwù ní Mecca ní ọdún 2024. Ẹ kọ́kọ́ pàtẹ́wọ́ fún yẹn náà. Lẹ́yìn tí bàbá wa yẹn ṣe ìyẹn, kò tán síbẹ̀ o. Bàbá wa kan tí gbogbo yín ti mọ̀ bí ẹni mowó, Alhaji bàbá wa Mutiulai Ọládẹ̀jọ, aṣíwájú àdínì ní gbogbo Ọ̀yọ́ state, àti ilé àtoko àti ẹ̀ àti hùn.
àwọn ni Ọlọ́run sì ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí. Kí n kọ́kọ́ tó sọ tí wọ́n ṣe, wọ́n mú mi rántí bàbá wa ààrẹ Àríṣekọ́lá. Ìwọ Ọlọ́run Elédùmarè ọba ayérayé, àmọ́ ibi tó kọjú sí o. Gbogbo ibikíbi tí bàbá wa Alhaji Àríṣekọ́lá bá wà lénìí, Ọlọ́run ilẹ̀ rẹ̀ ní kó jẹ́ o. Ọlọ́run gbogbo ohun tí jẹ́ èpè burú bá wa bù kúrò lójú wọn. Ọlọ́run dákun bá wa fi wọ́n sí orí ìkẹ́ àti ìgẹ̀ ìwọ Elédùmarè. Ọlọ́run ẹ̀yin ni ọba tó mọ ohun gbogbo, tó lè ṣe ohun gbogbo. Ẹ dákun torí Ọlọ́run, ẹ bá wa fi ìdẹ̀rùn fún bàbá wa Àríṣekọ́lá. Bàbá wa Àríṣekọ́lá ò mọ ẹnìkan lè èèyàn ń ṣoore fún. Bàbá wa Àríṣekọ́lá ṣe fún mùsùlùmí, ó ṣe fún kìrìsìtẹ́nì, ó ṣe fún àwọn ẹlẹ́sìn àbáláyé. Ó kọ́ àìmọye chọ́ọ̀chì, wọ́n kọ́ àìmọye mọ́sálásí. Wọ́n tún wá ṣe fún Yíbò, wọ́n ṣe fún Haúsá, wọ́n ṣe fún Fúlàní. Kò sí àfi ẹni tí ò bá súnmọ́ wọn làwọn ò ṣe fún. Ọlọ́run Elédùmarè dákun bá mi tẹ́ wọn fi afẹ́fẹ́ rẹ̀ o. Gbogbo ìyànú sàárè Ọlọ́run dákun wọ́n fi kankan jẹ Alhaji Àríṣekọ́lá o. Bàbá wa Mutiu Láì Ọládẹ̀jọ, aṣíwájú àdínì ní gbogbo Ọ̀yọ́ state. Wàláì wọ́n tó bẹ́ẹ̀, wọ́n jù bẹ́ẹ̀ lọ. Mi ò tún fẹ́ rí irú tí wọ́n rí. Torí pé àwọn ni wọn ò jẹ́ kó yọ ọ́ lẹ̀ nígbà tí bàbá wa Àríṣekọ́lá kú. Wọ́n jẹ́ ká mọ̀ pé bàbá kú. Ọlọ́run Elédùmarè gbọ́, wọ́n ń ṣe dáadáa. Àwọn náà ń ṣe fẹ́rú, wọ́n ń ṣe fún ọmọ. Ọmọdé ni wọ́n, kọ́lọ́run Elédùmarè kó bá mi dà wọ́n lágbà. Torí àbúrò ni wọ́n jẹ́ fún wa. Ṣùgbọ́n mo bẹ Ọlọ́run pé kí Ọlọ́run bá mi dà wọ́n lágbà. Wọ́n ti fi rírí ṣe ju gbogbo orú wa yìí lọ. Ọlọ́run ló ní rírí ṣe lọ́dọ̀. Rírí ṣe wọn yẹn kọ́lọ́run Elédùmarè kó má jẹ́ kó bàjẹ́, kọ́lọ́run má dẹ̀ jẹ́ ó bàjẹ́ fáwa náà. Bàbá wa Mutiu Láì Ọládẹ̀jọ, aṣíwájú àdínì. Àwọn náà tún wá promise ìyá wa wípé àwọn á wá kọ́ ilé fún ìyá wa Àwáwù ní Ìlọrin. Àwọn ó kọ́ mọ́sálásí sí ibẹ̀. Àwọn ó sì tún fún ní mọ́tò ayọ́kẹ́lẹ́ bọ̀gìnì. Ẹgbọ́n náà tóbi. Allahu Akbar. Àsọlọ́ ló ní kí màmá ó hùwà sọ̀rọ̀ tí wọ́n sọ. Bí màmá ò bá sọ̀rọ̀ yẹn, bó ní irú eléyìí ó ṣe wáyé. Kò tún wá tán síbẹ̀ o. Kò tán síbẹ̀ rárá. Lẹ́yìn tí bàbá wa Ọládẹ̀jọ promise gbogbo tí wọ́n fẹ́ promise tán. Bàbá wa Ọlá Ṣéhù Àbánà, àwọn náà tún promise wípé àwọn ò fún ìyá wa ní 1 million naira. Ẹ̀yin èèyàn, ẹ wo iṣẹ́ Ọlọ́run. Gbogbo ẹ̀yin tí ọ̀rọ̀ kan lọ́wọ́, tí ọ̀rọ̀ kan lẹ́sẹ̀ tẹ́ ẹ fẹ́ kú nítorí ọ̀rọ̀. Ẹ wo ń tọ́lọ̀ ń padà fi ọ̀rọ̀ yẹn bí. Ẹ wà á lẹ́ẹ̀gbọ́n. Kò sí ẹnì kankan tó gbọ́n tó bàtà Ọlọ́run lásán ká tó wá sọ Ọlọ́run. Ọlọ́run ló ní gbogbo ọgbọ́n láyé. Ọlọ́run máa fi ọ̀rọ̀ pòwe fún wa. Àwa ó dẹ̀ máa wò pé bí ẹni pé ọgbọ́n wa là ń lò. Lọ́gbọ́n wa o. Mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé irú nǹkan tá à ń sọ yìí pé ńlá padà sọ nírú òní. Ẹ̀yin bàbá wa nínú ẹ̀sìn Islam, ẹ dákun mo fẹ́ pè yín sí àkíyèsí. Tẹ́ ẹ bá lè bá mi ṣe iṣẹ́ lórí rẹ̀, yóò mú ẹ̀sìn Islam ní kìmí sí. Ẹ̀sìn tó ní kìmí ni ẹ̀sìn Islam.
bọ̀ á wá ní kìmí sí yóò mú àwọn èèyàn gbà ẹ̀sìn Islam ju bí wọ́n ṣe ń gbà látẹ̀yìnwá lọ. Ẹ dákun torí Ọlọ́run, ọ̀rọ̀ kan ni mo fẹ́ pè yín sí àkíyèsí rẹ̀, mo dẹ̀ fẹ́ kí ẹ act lórí ẹ̀ ni, mo fẹ́ kí ẹ act lórí ọ̀rọ̀ náà. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ̀yin bàbá mi, ojú ò ní tì yín, gbogbo ẹ̀yin àfáà ńlá tẹ́ wà ní ìlú Ìlọrin, tí dórí bàbá wa Ṣéhù ọba wa Ìlọrin, Ọlọ́run á wà pẹ̀lú yín, ojú ò ní tì yín. Ọ̀rọ̀ ta ni mo fẹ́ sọ? Ọ̀rọ̀ Saheed Shittu. Ọ̀rọ̀ Saheed Shittu. Gbogbo mùsùlùmí ní ilẹ̀ Yorùbá ni mo máa dárúkọ, torí mi ò lè sọ àwọn tí ó jẹ́ pé tí wọ́n bá ti rí nǹkan kan kékeré, ìbọn ni wọ́n ó fi wọ́n nǹkan yẹn dànù, nǹkan tẹ́ lè gbọ̀n dànù lára báyìí, ìbọn ni wọ́n fi wọ́n dànù. Mi ò sọ̀rọ̀ àwọn yẹn. Ilẹ̀ Yorùbá ni mò ń sọ. Gbogbo ẹ̀yin àfáà tí ẹ wà ní ilẹ̀ Yorùbá, ẹ dákun torí Ọlọ́run. Ilé ayé yìí ni gbogbo yín wà, bàbá wa, ẹ̀yin bàbá wa. Nígbà tí Saheed Shittu ń bú bàbá wa Ibrahim Niyas ní Kaula, gbogbo yín lè testify sí, ẹ mọ gbogbo tí ọmọkùnrin yẹn fi ẹnu wọn sọ sí bàbá yẹn. Bàbá wa Adams Alelori tí wọ́n gbéṣẹ̀, gbogbo yín lẹ gbọ́ ohun tí Ṣéhù àbí Shittu, ẹ má bínú, Shittu, gbogbo yín lẹ gbọ́ ohun tí Saheed Shittu lẹ gbọ́ ohun tó sọ fún wọn. Bàbá wa Lágbàjì, bàbá wa Lágbàjì, ẹ gbọ́ ohun tí ọmọkùnrin tí wọ́n ń pè ní Saheed Shittu, ẹ gbọ́ ohun tó sọ fún wọn. Bàbá wa Ṣéhù Abibulahi, gbogbo yín lẹ gbọ́ ohun tó sọ fún wọn. Bàbá tèmi Muyideen ní Ìbàdàn, Alhaji Sheikh Muyideen ní Ìbàdàn, ẹ gbọ́ ohun tó sọ fún wọn. Alhaji Muyideen Ọ̀fà, ẹ gbọ́ ohun tó ọmọkùnrin yẹn fẹnu sọ sí wọn. Bàbá wa Ṣéhù ọba Ìlọrin, ẹ gbọ́ ohun tí ọmọkùnrin yẹn fi ẹnu sọ sí wọn. Wọn ò tún wá dá dúró ńbẹ̀. Bàbá wa chief imam Ìlọrin gangan, ẹ dákun, ẹ gbọ́ ohun tí Shittu sọ fún wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ẹni tí sọ̀rọ̀ sí, gbogbo wọn lẹ gbọ́, gbogbo wọn ni ẹ̀yin náà mọ̀ kó tó di àsìkò tí mò ń sọ fún yín yìí. Ẹ dákun, mo bẹ̀ yín bàbá wa nínú ẹ̀sìn Islam, nínú ẹ̀sìn Mùsùlùmí, ẹ jẹ́ kí Saheed Shittu ó jìyà gbogbo condemnation àwọn aṣíwájú ẹ̀sìn wa. Mi ò attach ẹ̀ mọ́ ta lọ́rùn mọ́ báyìí, mi ò attach ẹ̀ mọ́ ta lọ́rùn, mi ò attach ẹ̀ mọ́ ta lọ́rùn rárá. Bọ̀ mo fẹ́ bẹ̀ yín pé tẹ́ ẹ bá fẹ́ kí ẹ̀sìn Islam kó sì níyì, tẹ́ ẹ bá fẹ́ kí ẹ̀sìn Islam kó sì jọjú, àfi dandan kí Saheed Shittu
kó jìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ yẹn. Bàbá wa, àwọn àáfàá kan náà wà tí wọ́n ti sọ̀rọ̀ tẹ́ ẹ dẹ̀ gbé wọn tí wọ́n dẹ̀ túbá tí wọ́n apologize. Bàbá, ẹgbẹ́ àwọn yẹn mùsùlùmí làwọn yẹn náà, gbogbo táwọn yẹn ṣe kò tó ìdá kan nínú ìdá ọgọ́rùn-ún tí ẹni tá à ń wí yìí ṣe. Bàbá, ibo la fẹ́ gbégbà nílé ayé wa? Báwo la ti fẹ́ ṣe tí àwọn èèyàn ò ṣe ní máa rí àwọn mùsùlùmí bíi pé bíi pé àwa ò kì í rí ẹ̀gbin tí ń bẹ lára tiwa, tẹni ẹlẹ́ni là máa ń rí. Bàbá wa, ẹ dákun ẹ ṣe déédéé pẹ̀lú Ọlọ́run. Tí ó bá wá jẹ́ wípé gbogbo àwọn tí mo kà sílẹ̀ yìí kálukú náà ló dẹ̀ ní ìjọ. Lóòtítọ́ mi ì lè sọ pé kẹ́ ẹ máa jáde kẹ́ ẹ máa dá lóhùn, torí ọmọ mùsùlùmí tó ní làákàyè kò gbọdọ̀, torí tẹ́ ẹ bá dá lóhùn náà ẹ máa bú òun náà ni. Ọmọ Yorùbá tàbí ọmọ mùsùlùmí tó ní làákàyè kì í bú èébú, kì í bú yàn. Ẹnu Saheed Shittu nìkan ni mo ti rí mùsùlùmí tí ò bẹ̀rù Ọlọ́run, tí ò bẹ̀rù ọjọ́ orí, tí ò bẹ̀rù ìyá, tí ò bẹ̀rù bàbá. Ṣùgbọ́n èmi ò ní bàjà, èmi ò dẹ̀ ní bú. Ṣùgbọ́n mo bẹ̀ Ọlọ́run tó bá jẹ́ pé ẹ̀sìn Islam tí à ń sìn, tó bá jẹ́ pé lóòótọ́ látọ̀dọ̀ Ọlọ́run ló ti wá, àfi kí ìyà àǹtí Shittu sọ kó jẹ́ láti ọ̀dọ̀ Ọlọ́run. Ẹ̀yin àfáà, tẹ́ ẹ̀ bá wá gbé ìgbésẹ̀ kankan, mi ò ní ẹ bú. Ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá gbé ìgbésẹ̀ kankan lórí gbogbo ohun tí Saheed sọ yìí, tẹ́ ẹ̀ bá gbé ìgbésẹ̀ kankan lórí gbogbo ohun tí Saheed sọ yìí, nígbà tẹ́ fẹ́ sọ ẹ̀sìn Islam di yẹpẹrẹ ni. Kò sí ẹni tó ṣerú eléyìí rí. Gbogbo àwọn bàbá tí wọ́n ti ṣe dáadáa tó jẹ́ pé àwọn ni àwọn mùsùlùmí wa sì ń fi preach, ó dẹ̀ bà gbogbo wọn jẹ́ lójú gbogbo aráyé. Ó bà wọn jẹ́ lójú gbogbo aráyé. Tó bá tẹ̀ ti dé Nàìjíríà, yóò ṣe fídíò pé Nàìjíríà ló ń wà báyìí o. Ìgbà tó bá fẹ́ lọ, ó mọ kọ̀rọ̀ tí gbà dé Kútọ̀nù, torí kò lè lọ wọ píléènì ní airport Nàìjíríà, torí yóò mọ bẹ̀rù pé wọ́n mú un. Bó ṣe wá ń wá sí Nàìjíríà yẹn, tó bá wá jẹ́ pé lóòótọ́ ni àwa àáfàá tá a jẹ́ àáfàá la nífẹ̀ẹ́ ẹ̀sìn Islam yìí dénú. Ṣé àwárí ẹnì kankan tó lè ta wá lólobó nígbà tí Saheed bá wà ní Nàìjíríà pé bàbá ó wà níbí báyìí sí o, tàbí ààrẹ nìkankan tó lè lọ àrẹ́sìtì ẹ̀ nínú gbogbo mùsùlùmí, àbí kò sí mùsùlùmí tó fojú kan rí láti ìgbà tó ti ń wá Nàìjíríà? Bàbá, àwọn nǹkan kan bẹ tá a máa ṣe táwọn èèyàn máa fi bú wa, tí wọn ò ní ajá mọmọ tiẹ̀ fún lọ́mú, ọmọ òdò ọ̀yà kì lọ́rùn mọ́lẹ̀. Lóòótọ́ bó tilẹ̀ jẹ́ wípé èmi náà mọ̀ pé àwọn kan wà tẹ́ ti bá wí rí lórí pé wọ́n ṣe tí ò dá, wọ́n rúdù sí àwọn tí ò yẹ wọ́n rúdù sí. Ṣùgbọ́n sáwọn yẹn, sí ẹ̀ṣẹ̀ wọn sótó ìdá kan nínú ìdá ọgọ́rùn-ún tẹ́lẹ̀ yìí ṣe. Gbogbo yín, àwọn èèyàn, ó wá dàbí ẹni pé àwọn èèyàn ń bẹ̀rù. Ẹ̀rù tí wọ́n dẹ̀ máa bà náà ni pé èpè tí máa ṣẹ́ èébú tí máa bú kọ́ mọ́ bú àwọn. Ẹ dákun, èébú tó bú gbogbo àwọn bàbá wa tí mo kà á lẹ́yìn, ẹ dákun, kí ló tu lára wọn? Kò sí nǹkan kan tó tu lára wọn. Àwọn ti ṣe iṣẹ́ wọn débi èrè nípa pípe èèyàn sínú ẹ̀sìn Islam.
wọ́n dẹ̀ ṣe ẹ̀sìn Islam títí tí wọ́n fi tẹrígbà sọ. Ọmọ tí ò níbi níran kan ó dẹ̀ wá dìde. Ọmọ tí ò níbi níran kan, torí tó bá níbi níran ni mo expect káwọn mọ̀lẹ́bí ẹ̀ gan ó ti jáde kí wọ́n condemn tó ń ṣe yìí. Tó bá jẹ́ pé àáfàá ni bàbá ẹ̀, tó bá jẹ́ pé àáfàá gidi ni bàbá tó bí ni, irú tó ṣẹlẹ̀ sóhun ti ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ èèyàn. Nínú òkòkò dúdú ńgbà míì ẹ̀kọ́ funfun a máa jáde. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam aṣẹbọ ẹlẹ́bọ ni bàbá àti ìyá ẹ̀. Tó bá tiẹ̀ wá jẹ́ pé ẹlẹ́bọ ni bàbá àti ìyá rẹ̀ tí wọ́n dẹ̀ gba ẹ̀sìn yìí ní ẹ̀sìn àsìnlá, ǹjọ́ yẹ kó o lè máa destroy ẹ̀sìn báyìí? O kàn destroy ẹ̀sìn bó ti wù ẹ́ ni. O kàn destroy ẹ̀sìn bó ṣe wù ẹ́ sá. O believe pé kò sí kankan tẹ́nì kankan lè ṣiṣẹ́. Ẹ̀yin ẹlẹ́sìn Islam, ẹ wá nǹkan kan ṣe sí ọ̀rọ̀ Saheed Shittu. Tẹ́ ẹ bá ṣe nǹkan kan sí ọ̀rọ̀ Saheed Shittu, ẹ yẹpẹrẹ ẹ̀sìn Islam ni o. Ẹ yẹpẹrẹ ẹ̀sìn Islam ni o. Tẹ́ ẹ bá wá nǹkan kan tẹ́ ẹ lè ṣe sí ọ̀rọ̀ Saheed Shittu, ẹ yẹpẹrẹ ẹ̀sìn Islam ni o. Lẹ́yìn yẹn sà, mo fẹ́ tún pe àkíyèsí wa sí àáfàá Yusuf Adépọ̀jù. Àáfàá Yusuf Adépọ̀jù, ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí, ẹ bá àáfàá yẹn sọ̀rọ̀. Wọn ò ṣe dáadáa rárá. Selfishness ló ń da ẹ̀yin tẹ́ ẹ̀ ń rí wọn bí ẹni pé wọ́n ń ṣe dáadáa. Selfishness ló dá yín láàmú. Nígbà tí èèyàn máa gbé Bible, téèyàn ó gbé Kùránì, ọ̀lọ́ ọmọ ṣe wáàsí ìta gbangba kó o máa jèrè ọkàn àwọn èèyàn, kó o máa sọ ohun tó dáa nípa ẹ̀sìn Islam, káwọn èèyàn máa ti ara rẹ̀ wọlé. Ó wá jẹ́ pé ìwọ gangan ló wá ń léèyàn nínú ẹ̀sìn. Mo fi Ọlọ́run Elédùmarè ṣe ẹlẹ́rìí. Mo fi Ọlọ́run Elédùmarè ṣe ẹlẹ́rìí. Yusuf Adépọ̀jù ń lé àwọn èèyàn nínú ẹ̀sìn. Wàláì tàláì símábì láì làsílẹ̀ wà. Yusuf Adépọ̀jù ń lé àwọn èèyàn nínú ẹ̀sìn ni. Ẹ̀yin bàbá wa nínú ẹ̀sìn Islam, èdè lajúlẹ̀ ń wò. Ó gbé àlùkùránì, ó wàá lọ mọ́ fi tákù Báíbù. Ẹ dákun, ṣé ẹ mọ̀ pé ogun ẹ̀sìn lẹ fẹ́ dálẹ̀ nílẹ̀ Yorùbá yẹn? Awítàwí ẹlẹ́nìkan fa ẹnìkan jó àlùkùránì ná. Ẹ mọ̀ wípé bó ṣe ń dùn àwọn tẹ́ ń bú yẹn náà ni ó dùn ẹni tí ó lọ jó àlùkùránì náà, nítorí pé wọ́n ń kọ̀ndẹ́mù nǹkan tó náà gbé dání. Bí ànábì Muhammad ṣe jẹ́ ọ̀gá tiwa, bẹ́ẹ̀ ni Jésù jẹ́ ànábì àwọn Kìrìsìtẹ́nì, bẹ́ẹ̀ ni Ifá jẹ́ ànábì àwọn oníṣẹ̀ṣe. Ta ni wọ́n tí wọ́n máa kọ̀ndẹ́mù wọn? Ta ni ọ́? So kéwú tó àwọn aláàjì àwọn àfáà tí wọ́n ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí ni. Ọlọ́run Elédùmarè ọba ayérayé, Ọlọ́run mọ̀ tóbi o. Ọlọ́run mọ̀ tóbi o. Gbogbo irú àwọn àfáà Fúlàní, dákun, so tó ọmọ kásẹ̀ àfáà yẹn ni Alfulani, so tó ọmọ kásẹ̀ rẹ̀. Wo iye èèyàn tó ti soríire láti ara Alfulani. Táwọn bá mẹ́sìn ní kokoko ìyà tí wọ́n mú yìí, àwọn ọmọ léèyàn dànù ni. Àwọn tó wá ń ṣe dáadáa fún Kìrìsìtẹ́nì, wọn ò mọ̀ pé nìkan lára lẹ́sìn àbáláyé, gbogbo ẹni tó bá ti wá sọ́dọ̀ wọn, tó bá oore wá sọ́dọ̀ wọn ni wọ́n ń ṣe é fún wọn. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tí torí oore tí wọ́n ṣe yẹn, wọ́n padà di mùsùlùmí pé ṣé báyìí làwọn àṣebíyẹ ṣe máa ń sọ̀rọ̀ àwọn mùsùlùmí kọ́ ni wọ́n rí. Alhaji Alfulani, èmi náà lè jẹ́rìí sí dáadáa tí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ti ṣe.
Eh, gbogbo nǹkan láyé yìí lọ́wọ́ Ọlọ́run ló mọ̀ wá. Gbogbo nǹkan láyé yìí lọ́wọ́ Ọlọ́run ló mọ̀ wá. Ẹ jẹ́ kí n ṣe báyìí. Ẹ jẹ́ kí n kúkú sọ̀rọ̀ ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta yẹn nínú ẹyọ kan kí n má jẹ́ kó gùn. Nígbà tí ó kẹ nìkan tí mo rántí náà, alájà Kafilat. Alájà yẹn náà, àwọn náà ń ṣe dáadáa. Àwọn náà ń ṣe dáadáa. Ẹ dákun, ẹgbọ́n tí Saheed yìí náà ni, ẹgbọ́n gbogbo tí Saheed ṣe lórí wọn. Saheed tó jẹ́ àkọ́bí Ọlọ́run, àbábúrò Ọlọ́run ni, bóyá bàbá rẹ̀ dẹ̀ ni àbúrò Ọlọ́run, bóyá bàbá rẹ̀ dẹ̀ làkọ́bí Ọlọ́run, kò yé mi. Tóun ṣe nígbàgbọ́ wípé kò sẹ́ni kankan tó ọmọ ké wà fóun, kò sẹ́ni kankan tó mọ̀ nípa ẹ̀sìn yìí, gbogbo tó gbàgbọ́ pé gbogbo àwọn àfáà, gbogbo àwọn ṣẹ́yì, gbogbo àwọn ṣéhù tó gbàgbọ́ wípé ẹlẹ́bọ ni wọ́n. Ṣé rí ọ̀rọ̀ káàm píríìchì ẹlẹ́lẹ́bọdé yìí kò ní wọ́ọ̀kì o. Ìdí tí òfin ní wọ́ọ̀kì, ẹ jẹ́ kí n sọ fún yín. Tí inú bá run mí, tí mo dẹ̀ mọ̀ wípé igi kan wà lẹ́yìn ilé mi tí mo lè já, tí màá gbómu, tí mi ò ní ná kọ́bọ̀, tí inú rírun yẹn ó lọọlẹ̀, ẹskísà, màá lọ já ewé yẹn o. Tí n bá dẹ̀ ti lọ já ewé yẹn lọ́dọ̀ ẹ̀yin alákatakítí ẹ̀sìn kan, mo tún ti ń ṣẹbọ nìyẹn o. Ẹ̀yin lẹ́dẹ̀ kọ̀ tẹ́ ẹ̀ fún mi ní nǹkan tí ó lè mú inú rírun lọ nínú Kùránì yìí. Ṣé rí problem tá a ní ni pé a kì í béèrè question lọ́wọ́ yín àti ẹ̀yin àti àwọn pastor, nítorí pé àwa tá a jẹ́ ọmọlẹ́yìn yín a kì í béèrè question, ló ń kó bá ẹ̀sìn méjèèjì. Àìbéèrè question tẹ̀ pé tó bá jẹ́ pà ń béèrè question ni, àwọn ọ̀rọ̀ míì tẹ́ ẹ sọ tẹ́ ẹ mọ̀ pé a lè béèrè question tí ó gbé yín ṣubú, ẹ ní sọ, ẹ ní lè sọrú àwọn ọ̀rọ̀ yẹn jáde. Àwa mùsùlùmí, ẹ̀yin ẹ wo nǹkan, ẹnìkan ló lóun fẹ́ kọ́ ilé, ẹnìkan ló lóun fẹ́ kí náà ń porúkọ ẹ̀, ẹni tó jẹ́ ọmọ kékeré, tó jẹ́ aṣíwájú ẹ̀sìn ní Ọ̀yọ́ state, ló lóun fẹ́ lọ kọ́ odidi ilé, yóò kọ́ mọ́sìkì, yóò sì ra mọ́tò. Mùsùlùmí ni ìwọ ń tiẹ̀ pẹ̀lú owó orí burúkú tó o ní, kí ló fi ń ṣe? Ọmọ mùsùlùmí mélòó ló fi ràn lọ́wọ́, ká tó wá sọ àwọn ẹlẹ́sìn míì. Alhaji Arisekola kò mọ ẹlẹ́sìn kan lè yín ràn lọ́wọ́, òun ṣe tiẹ̀ fọlọ́hun ni. Ìwọ tó jẹ́ mùsùlùmí, gbogbo tí wọ́n bá ní kí wọ́n máa dá ní mọ́sálásí, mélòó lòun dá? Multimillionaire ni ẹ́. Ilé la fẹ́ kọ́ ni o, àpáànù la fẹ́ rà ni o, a fẹ́ ra AC sínú mọ́sálásí, ìlú lọ́ọ́ dá. Tó bá dáwó jù ọ́ dá 1,000 2,000. So bóyá tí ò jẹ́ owó tiwa ó ṣe é jí gbé nìyẹn. Kì í ṣe pé àwọn náà ò lè máa jẹ owó yẹn, ṣùgbọ́n wọn kò nígbà tí kì í ṣe pé àwọn ìmáàmù church mosque wa náà ò lè máa jẹ, ṣùgbọ́n wọn kò nígbà tí owó tó pọ̀ ló wọlé, so owó tó ti níye, ìyẹn la fi yàtọ̀ sí tàwọn kírísítẹ́nì. ẹyọ ẹnìkan láàrin oṣù ó lè rí 200 million, yóò dẹ̀ san ìdámẹ́wàá 200 million. Ẹ mọ̀ iye tí ìdámẹ́wàá 200 million jẹ́ lóṣù, yóò dẹ̀ san. Àwọn ó dẹ̀ kó wọn ìra jẹ́ẹ̀tì, wọn kò wọn ìtọ́mọ lé, wọn ìrànmọ tí wọ́n ń lé ìwé. Ìgbà tí wọ́n rán ọmọ tí wọ́n ń lé ìwé yẹn o, ìsìn tí wọ́n ń ṣe Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, ọmọ tí wọn ò ní wá o, ọmọ tí wọ́n lọ sí school,
the best school ni wọ́n fọmọ wọn sí. Wọn ò ní bí ọ ní question nígbà tí wọ́n bá mọ́mọ́ tiẹ̀ wá sí chọ́ọ̀chì ọjọ́ Monday, Tuesday, Wednesday, Thursday, Friday tó yẹ kọ́ máa rẹ̀ wà léèwé. Ẹ̀yin náà dẹ̀ ní béèrè question lọ́wọ́ wọn wípé pastor àrọ́mọ tiyín ní chọ́ọ̀chì ní weekdays. Ẹ ní béèrè question. A ti sọ àwọn pastor wa, a ti sọ wọ́n dọlọ́hun. Ẹ gbọ́dọ̀ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àwọn pastor mọ́. Pastor yóò wá gbé ọwọ́, yóò gbọ́wọ́ lé wọ lórí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ti bà tílé ayé wọn jẹ́ lórí wọn ń gbọ́wọ́ lé yín lórí. Ṣé bẹ́ẹ̀ ni pastor fẹ́ fi ṣàdúrà ìwọ làbúrò gbọ́wọ́ lé ọ lórí? Pastor mi ẹ̀rí tí ó gbé ọwọ́ lé ìyàwó nínú. Pastor mi ó gbọ́wọ́ lé ìyàwó oníyàwó nídìí pé mo fẹ́ yọ kúrò nínú ẹgbẹ́. Olúwa o, ẹlòmíì ó ti jóná gúgú kó tó kúrò láyé. Ọ̀run kọ́ ni ó ti jóná, ilé ayé ni ó ti jóná lọ. Ètí ń dùn mí ni pé kọ́lọ́run má jẹ́ kẹ́ ẹ pàṣẹ sí àwọn ọmọ yín, torí Ọlọ́run owú ni òun tí bẹ ẹ̀ṣẹ̀ bàbá wò látara ọmọ. Kí Ọlọ́run torí àwọn ọmọ yín ò mọ̀ sí nǹkan tẹ́ ń ṣe yẹn, wọn ò dé tí ì gbọ́n mọ́ káwọn náà ó bí yín. Ṣùgbọ́n àwọn dàdàngọ́ní tí wọ́n ń tẹ̀lé yín, wọn ò lè béèrè question. Ẹ béèrè question lọ́wọ́ pastor. Ẹ béèrè question lọ́wọ́ pastor. Ẹ jẹ́ kí pastor dá yín lóhùn àwọn question tí ẹ bá béèrè. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ẹlẹ́sìn Kristẹni tó burú jù nínú ìgbésí ayé ọ̀pọ̀lọpọ̀ yín ni pé ẹ lè béèrè question. Ẹ lè béèrè question nígbà tí pastor kan bá sọ fún ọ pé òun ní ọ̀nà àbáyọ fún wọ. Òun ní ọ̀nà àbáyọ fún ọ àtijẹ àti mu rẹ. Òun ó gbàdúrà fún ẹ tí àtijẹ àti mu kò ní ní ẹ lára. Yóò gbàdúrà òun gbà inú ìnira ọ̀nà ló sì tún wà. Inú ìnira ọ̀nà ló tó ti máa yá owó tó fi wọ mọ́tò lọ sí chọ́ọ̀chì, ló ti máa yá owó tó fi sanwó kọ́lé, ló ti máa yá owó tó fi sanwó ìdámẹ́wàá, ó tó máa yá lọ ni. Gbogbo oúnjẹ tóun bá dẹ̀ jẹ kù yóò lọ dà sí dustbin. Ebi dẹ̀ ń pọmọ tiẹ̀. Kódà èyí tó lọ dà dustbin yẹn tí wọ́n bá ṣe kó fẹ́ yín, ẹ̀yin ó sì fi leave fún bíjọ́ méjì jọ́ mẹ́ta. Ẹ dákun torí Ọlọ́run, kí ló dé tí a sọra wa di olúndù? Kí ló dé tá kì í béèrè question lọ́wọ́ àwọn Kristẹni, lọ́wọ́ àwọn pastor? Kí ló tá a sọ pastors dọlọ́run? Wàláhì Ọlọ́run lédùmarè gbọ́ tá a bá láǹfààní àti rí àwọn áńgẹ́lì. Wàláhì ó yẹ ká béèrè lọ́wọ́ wọn, ó yẹ ká béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn. Téèyàn bá ya òpònú, màá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ náà, mi ṣe ní béèrè ọ̀rọ̀. Ẹ dákun, ibo ni wọ́n ń bá ilé ayé yìí lọ? Nígbà tí ìwọ o ní ọ̀nà àbáyọ fún mi, ṣe rí àwọn nǹkan kan wà tí mo fẹ́ já yín sí lénìí tẹ́ ẹ̀ ní ìdí àti máa gọra yín nípa ẹ̀ mọ́. Kò sí bẹ́ẹ̀ ṣe máa pé bíi 1,000 2,000 nínú chọ́ọ̀chì ẹyọ kan tí aburú ò ní ṣẹlẹ̀ sẹ́nìkankan láàrin oṣù mẹ́fà. Kò sí bẹ́ẹ̀ ṣe máa pé 1,000 2,000 tí nǹkan rere kan ò ní kan ẹnìkankan nínú gbogbo yín láàrin oṣù mẹ́fà. Pásítọ̀ tó ń parọ́ fún ọpẹ́ nìkan ó ra mọ́tò, ó ti mọ ibi tí kálukú ti ń ṣiṣẹ́, ó dẹ̀ mọ tó kù tí kálukú fẹ́ ṣe. Ẹnìkan ra mọ́tò, ẹ máa dáwó jọ, ẹnìkan ra mọ́tò, ẹ máa lọ fowó àdúrà lẹ̀ kó jẹ́ wọ, kò lè jẹ́ wọ tí èbá ṣe wọ ni, kò lè jẹ́ wọ. Pásítọ̀ ò lè jẹ́ kó jẹ́ wọ, agbára pásítọ̀ ọ̀ka láti jẹ́ kó jẹ́ wọ. Ọlọ́run ló mẹni tó fẹ́ ṣe fún. Ẹ jẹ́ ká dá owó kan ká fi ṣe kinní kan, ẹnìkan fẹ́ kú nínú ìjọ. Ṣé mọ̀ pé ìfẹ́ Ọlọ́run ló kù náà
téèyàn bá ń tó bíi 2-3 thousand nínú chọ́ọ̀chì kan tẹ́nìkan kò wá kú níbẹ̀ fún odidi oṣù mẹ́fà so tẹ́nìkan kò bá wá ti kú yẹn owó tẹ́ ẹ dá yẹn ni òjì ó kú làdúrà tó gbà bẹ́ẹ̀ tó bá padà kú náà tí ẹni yẹn bá padà kú náà ẹ ní béèrè question ẹ ní béèrè lọ pásítọ̀ pé pásítọ̀ gbogbo owó tá a dá gbogbo àdúrà tá a ṣe lórí pé ẹnìkan fẹ́ kú èèyàn méjì àbí mẹ́ta lọ́mọ tó ti kú nínú chọ́ọ̀chì láàrin bí oṣù mẹ́ta ò ní béèrè question sombi ni ọ́ sombi lásán ni ẹ́ sombi lásán ni ẹ́ mi ò condemn àwọn pásítọ̀ mi ò ní àwọn pásítọ̀ tí ò gbìn ní gbogbo pásítọ̀ ni ò dáa àwọn pásítọ̀ tó dáa inú ilé náà wà mélòó nínú àwọn ọmọ chọ́ọ̀chì ẹ ló lè àṣẹ́sì àwọn nǹkan tí ẹ fi owó chọ́ọ̀chì ṣe mélòó nínú ọmọ ìjọ rẹ ló lè àṣẹ́sì skul tí ẹ̀kọ́ tẹ̀fowó ìjọkọ́ gbogbo ọ̀nà lẹ tó ń gbà sí wọn á tún kọ́lé wọn á tún fowó ìjọ kọ́lé wọn á máa tún gbé fáwọn ọmọ ìjọ rẹ́ńtéèjì wọn á máa gbé fáwọn ọmọ ìjọ rẹ́ńtéèjì kò tiẹ̀ wá ṣàánú kankan ní chọ́ọ̀chì mọ́ kò sí àánú kankan ní chọ́ọ̀chì mọ́ àwọn tí wọ́n jẹ́ àgbàlagbà tí wọ́n rí tí a pè ní aṣíwájú ẹ̀sìn ẹ̀yin ọmọ ìjọ ẹ béèrè question lọ́wọ́ wọn ẹ béèrè question lọ́wọ́ wọn báwo ni ìwọ ó ṣe wà ní chọ́ọ̀chì fún odidi ọdún mẹ́ta tó lè jẹ́ pé ibi náà ni ó máa pa ẹ́ fún odidi ọdún mẹ́tẹ̀ẹ̀ta wọ́n dẹ̀ ń gbàdúrà fún ọ wọ́n dẹ̀ ń ríran sí pé nǹkan rẹ̀ ó dáa ṣé ìyẹn lásán ò ti jẹ́ kó yé ẹ wípé ọwọ́ ara ẹni làá fi tó ara ẹni ṣe iṣẹ́ rẹ ni ó mú kó o níláárí ni ó mú kó o lè jẹ kó o lè mu àdúrà àti pásítọ̀ gbà ò ní nǹkan kan ṣe pẹ̀lú rẹ. àwọn tẹ́ wà ní diaspora yẹn ẹlòmíì yóò tún lọ chọ́ọ̀chì ẹlòmíì yóò lọ chọ́ọ̀chì kò nílò 1 hour tí ò kó bẹ̀ kọ́kàn forí balẹ̀ ni ó tún gba ibiṣẹ́ lọ nìyẹn. ṣé wọn wà nílá sáwọn kan ni ń bọ̀ ẹ̀yin tẹ́ ń wà ní chọ́ọ̀chì 24/7 24/7 lẹ́ẹ̀fì wà ní chọ́ọ̀chì Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sunday Monday again lẹ́ẹ̀fì wà ní chọ́ọ̀chì. kí lọ́nà àbáyọ kí lẹ ti rí gbèsè ó sì wà ń bẹ̀ fún odidi ọdún mẹ́ta ó sì tún jókòó náà pé pásítọ̀ rẹ ni ó ṣe ìyanu fún ọ wá ṣẹ̀ṣẹ̀ ò níṣẹ́ kankan lọ́wọ́ kò sí iṣẹ́ tí wọ́n ń bẹ́ gbàdúrà lé lórí pé kí improvement bá èèyàn tiẹ̀ nídìí láti bẹ́ gbàdúrà lórí iṣẹ́ ọwọ́ rẹ tó kí improvement bá ìwọ náà lè fi orúnkún rẹ méjèèjì kúnlẹ̀ kó o bọ́ lọ́hùn sọ̀rọ̀ ṣùgbọ́n wọ́n ti dèyìn mọ́ bí tí wọ́n dèyìn mọ́ ẹ̀ẹ́dẹ̀ lè já láéláé àwọn ọmọ sọ tiwa èmi ò bẹ́ lọ́nkẹ́ já tiwa tá a lè sọ àmọ́ sọ tó bá ti kọjú sí yẹn ta tó bá kọ̀yìn sí yẹn ta tó bá kẹ̀yìn nìkan ẹ̀tẹ́rù ara yín pa ṣe rí bí táwọn Christian ṣe rí nìyẹn ọwọ́ akọ àwa ẹlẹ́sìn àbáláyé àwọn oníṣẹ̀ṣe àwọn tó burú wà nínú yín àwọn tó burú pọ̀ nínú yín ìṣẹ̀ṣe ó dẹ̀ máa béèrè lọ́wọ́ àwọn tó burú nínú yín yẹn torí pé nígbà tí èmi kéré ọ̀rẹ́ bàbá mi tímọ́tímọ́ babaláwo ni wọ́n wàláì ní odidi ọdún tí wọ́n lò kó tó di pé wọ́n kú bàbá mi tún kú síwájú wọn àwọn kú sí kò tí ju bí 10 years lọ bàbá mi ti kú ti lé ní 20 years láti ọdún tí mo ti mọ̀ wọ́n ifá àwọn ò gba àgbò lójú mi rí tí wọ́n á wá sóko ọ̀dọ̀ wa tí wọ́n bá ti wá gbogbo àwọn èèyàn máa rọ́ wá láti ìlú òdì kejì wọ́n mọ̀ á béèrè wọ́n mọ̀ á dáfá lọ́wọ́ wọn wọ́n á dífá fún wọn ẹyẹlé ẹdìẹ pẹ́pẹ́yẹ àwọn kan tí ifá tí wọ́n tí mú ifá ẹ̀kọ́ obì orógbó nǹkan kan bẹ́yẹn nífá tí wọ́n máa ń dá nífá tí wọ́n máa ń mú
wọ́n wá sọ fún ọ pé tó lọ́n bá fún ọ ní ìdẹ̀rùn tí Ifá bá fún ẹ ní ìdẹ̀rùn o lè wá sí tó bá fẹ́ ṣe fáwọn. Ọ̀pọ̀lọpọ̀ irú wọn náà tún wà lénìí o láwọn onífá láwọn babaláwo ọ̀pọ̀lọpọ̀ wọn náà tún wà lénìí o. Àwọn oníṣègùn míì náà wà tán ṣe dáadáa, àwọn adáǹṣe míì náà wà tán ṣe dáadáa but wọn ò pọ̀ rárá. Wọn ò pọ̀ rárá. Now ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin babaláwo fake, adáǹṣe fake, ẹ̀yin ẹlẹ́sìn àbáláyé, ẹ̀yin oní aláṣà àbáláyé wa tẹ́ ẹ jẹ́ fake, tẹ́ ẹ jẹ́ fake. Táwọn èèyàn bá wá sọ́dọ̀ yín wá béèrè sí nǹkan ẹ sọ fún wọn. Bó bá jẹ́ pé nǹkan tí ètùtù tí wọ́n ó ṣe tí ò ju 3,000 lọ ẹ pè ní 20,000 torí àtijẹ tiyín. Ètò wa tó wá burú jù ni pé ó ṣeé ṣe kó jẹ́ wípé nígbà tẹ́ bá tó wá ṣe nǹkan náà kò tó ní ṣiṣẹ́. Ẹ mọ̀ pé àwọn ọ̀rúnmọlẹ̀ fẹ́ sọ yín lẹ́nu ni. Kì í ṣe pé n tó ṣe yẹn ò lè ṣiṣẹ́, kì í ṣe pé kì í jẹ́, ṣùgbọ́n irúnmọlẹ̀ fẹ́ sọ ẹ́ lẹ́nu kí wọ́n lè pe n tó gba owó iyebíye yẹn sí pé àwọn ò tiẹ̀ mọṣẹ́. Irúnmọlẹ̀ fẹ́ já ọ nítàn mọ́ ni. Ó tiẹ̀ tó tí wọ́n bá ti wá mọ̀ pé ẹni yìí diaspora ló ti wá, London, America, Canada, Germany, pé ìlú òyìnbó ló ti wá. Wọ́n á tẹ̀bà ti gbèsè ayé ẹ̀ ni. Wọ́n á tẹ̀bà. That's why mo máa ń sọ fáwọn àwọn tọ́jọ́ rẹ̀ mi ní diaspora. Ẹ nídìí àti lọ náwó orí burúkú kan o. Ẹ nídìí àti lọ náwó orí burúkú kan o. Bẹ́yẹn bá dẹ̀ fẹ́ náà èmi ò ní ọmọ náà. Tí wọ́n bá ti lè rí wípé ìlú òyìnbó ló ti wá, wàláhì nǹkan tó yẹ kí wọ́n ṣe ní 10,000 wọ́n ó pín 500,000. Bí ìgbọ̀ jẹ́ pé yìí ń jí owó gbé ń bẹ̀ yẹn ni. Ẹ̀yin lẹ sì ń tán ọ̀ràn táwa ń dá Nàìjíríà. Ọ̀pọ̀lọpọ̀ yín náà nígbà tẹ́yin bá ṣe iṣẹ́ ìwọ̀sí, iṣẹ́ ẹ̀gbin, iṣẹ́ wàhálà yẹn, nígbà tẹ́ ẹ bá ṣe tán gbogbo tẹ́yin bá gbà níbẹ̀ náà Nàìjíríà náà lè transfer ẹ̀ sí. Ẹ sẹ́ndì owó sí fámílì ìyá, sẹ́ndì owó sí fámílì bàbá, láfítà àti ìyá àti bàbá yẹn ẹ sẹ́ndì owó sí fámílì àwọn méjèèjì, ẹ sẹ́ndì owó sáwọn ọ̀rẹ́, ẹ sẹ́ndì owó sí àwọn ẹ̀gbọ́n, ẹ sẹ́ndì owó sáwọn àbúrò. Nínú ìtẹ́ sẹ́ndì sí kálukú yẹn náà àwọn oníṣègùn àwọn oníṣègùn tọ́lọ́run ó bínú sí àwọn babaláwo èké nǹkan tí mò ń sọ yìí náà wọ́n tó gbà nú ẹ̀ lọ́wọ́ wa. Ẹlòmíì owó tó fi ránṣẹ́ sí yẹn gan ní ọmọ lọ fi ṣoògùn lọ́dọ̀ babaláwo tó ń bá ti pè é báyìí kọ́ ọmọ lè yẹun. Kò tiẹ̀ nídìí àti pè é iye ọ̀dọ́ rẹ̀ lọ́kàn rẹ̀ ó wà sáà. Wọ́n kàn mú fọ́tò owó àti ẹ̀ wọ́n kàn lẹ́pọ̀ ni. Ní ọba di báńkì ẹ̀ tó mọ̀ dájọ́ sí. Yóò di báńkì ẹ̀ tó mọ̀ dájọ́ sí. Ẹ̀yin tẹ́ wà ní diaspora àánú ọ̀pọ̀lọpọ̀ yín ṣe mí o. Wọ́n ní ẹlòmíì wọ́n ṣètùtù fún wọ́n mọ̀ ká nǹkan 200, 300, 400, 500,000. Ṣé ń gbowó ń bẹ̀ yẹn ni? Ẹlòmíì ẹ̀jẹ̀ rẹ̀ ọmọ bíbí inú ìyá rẹ̀ yóò sì ní ó bóun ra ilẹ̀ yóò sẹ́ndì owó sí yóò sì lóun bára lẹ̀ yóò mọ̀ filẹ̀ hàn. Wọ́n mọ̀ sẹ́ndì owó tí ó fi máa develop lé sí yóò dẹ̀ máa mú lọ síbi ilé onílé tí wọ́n ń develop lọ́wọ́. Yóò tó máa wá mú ara owó tó fi ránṣẹ́ yóò máa fi ṣoògùn kọ́ ọmọ lè wálé sí ọ. Ògùn kọ́ ọmọ lè wálé kọ́ ọmọ ti rántí àti wálé nítorí pé tó o bá wálé ilé ayé tiẹ̀ ti bàjẹ́ nìyẹn ó mọ̀ pé yóò di wàhálà torí gbogbo owó tó ń sẹ́ndì sí náà ló ní rìsíìtì lórí aago rẹ. Bí ò tiẹ̀ sí lórí aago ẹ o lè píríǹtì bank statement of account tí ó gbé jáde pé iye báyìí mo sẹ́ndì sí nígbà báyìí iye báyìí mo sẹ́ndì sí nígbà báyìí.
kò tiẹ̀ wá sí oríire kankan tí wọ́n fẹ́ fẹ́ nìkankan nù yín mọ́ àfi kẹ́yìn ọmọ kówó wá gbogbo ìwọ tó o bá jẹ́ babaláwo tó o jó ń ṣègùn tó o jẹ́ dáǹsì tó jẹ́ pé tó ń ṣe rèé ó sì rántí ọ̀la ẹ rántí ọ̀la bá a bá ń gbìjà babaláwo tá à ń gbìjà dáǹsì tá à ń gbìjà oníṣègùn kì í ṣe gbogbo yín àwọn nǹkan kan tó ń wà oríire tó ríire ọ̀dẹ̀ máa bá àwọn ọmọ wọn àwọn là ń sọ̀rọ̀ rẹ̀ kì í ṣe irú ẹ̀yin kì í ṣe ẹ̀yin oníyànmọ̀yànmọ̀ ẹ̀ tó wá lórí íńtánẹ́ẹ̀tì àwọn òmùgọ̀ náà orí íńtánẹ́ẹ̀tì tẹ lọ ẹ̀ náà wọ́n ti máa pè yín lẹ́ẹ̀tì máa dífá fún wọn lẹ́ẹ̀tì máa gbẹran lẹ́ẹ̀tì máa gba gbogbo ẹ̀ owó ẹran tó sẹ́ǹdì sí ẹni ẹlòmíì tó dífá ẹran fún níbí ìní ó pa ẹran fún tí ó dẹ̀ pé ń fídíò kọlù tó dẹ̀ máa wò ó pé wọ́n ń pa ẹran ti ẹ̀kọ́ owó rẹ̀ ó fi jẹun ni ó fowó ẹ̀ jẹun ni gbogbo àwọn tí wọ́n ń ṣe náà padà sí ìgbà máa bá wọn kì í ṣe pé dáàsọ àti ó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó bá pè mí táwọn èèyàn bá pè mí ó pè ẹṣẹ́ rí ó pè mí pé tí àwọn kan bá wá sílé tán bá ní Sokoti mú mi jáde wàláì mo lè mú ọ jáde mo mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jó lóòótọ́ tí mo lè múyàn lọ́bẹ̀ ṣùgbọ́n pé kí n ní ẹ pé tí ó rí nọ́mbà rẹ pé nọ́mbà Amẹ́ríkà nọ́mbà UK nọ́mbà Germany ló fi pé òun wàláì tàláì àwúre tó wẹ̀ ńjọ́ yẹn jẹ́ nìyẹn wọ́n mọ bí wọ́n ṣe obtain èèyàn bí tó bá ti kọ́kọ́ parí eléyìí ó ti gborúkọ ìyá rẹ̀ ó ti gborúkọ bàbá rẹ̀ kò sí tí ò lè ṣe sí ọ torí ìgbà tó fẹ́ woṣẹ́ fún ọ yóò ní kí lorúkọ ìyá rẹ̀ kí lorúkọ bàbá rẹ̀ kì í ṣe gbogbo wọn náà ni wọ́n kàn gborúkọ ìyá orúkọ bàbá tí wọn ò ní mọ̀ fi ṣàìdá sí ẹ̀ àwọn olórí burúkú kan wà tó jẹ́ pé nítorí pé o fẹ́ bá wọn béèrè nǹkan ni wọ́n fi béèrè orúkọ rẹ̀ orúkọ ìyá rẹ̀ bí wọ́n bá dẹ̀ bá ti yàn jẹ́ náà orúkọ yàn àti orúkọ ìyá yàn náà wọ́n nídìí bí ẹ bá fẹ́ fóògùn dè èèyàn orúkọ ìyá èèyàn àti bàbá èèyàn náà wọ́n nídìí ìwọ ó gbèsùbẹ̀gbà ó sẹ́ndì orúkọ bàbá àti ìyá ẹ̀ sí wọn àánú yín ṣe mí o àánú yín ṣe mí o gbogbo ìwọ tó jẹ́ onífá ìwọ tó jẹ́ oníṣègùn ìwọ tó jẹ́ dáhùnsí tí ó jẹ́ wípé ẹ̀ ń gbá àwọn ọmọ ọlọ́mọ gbowó ni ẹ̀yin nu Ọlọ́run ìwọ náà tó wá gọ̀ tó ti lọ ṣiṣẹ́ ọdún 10 níbẹ̀ yẹn tó wá jẹ́ pé babaláwo tàbí aláàfáà kan tàbí pásítọ̀ kan tàbí adáhunṣe kan tàbí oníṣègùn kan ni wọ́n máa gba owó ọ̀hún lọ́wọ́ rẹ wẹ́rẹ́ nídìí pé wọ́n ti mọ orúkọ ìyá ẹ̀ wọ́n ti mọ orúkọ bàbá ẹ̀ tí wọ́n bá béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ dandan ni kò san ẹ má kó bára yín ntẹ́yìn náà lè ṣe fúnra yín pọ̀ àwọn nǹkan tẹ́ lè ṣe fúnra yín pọ̀ àwọn bàbá kan wà ní ilẹ̀ Yorùbá tí wọ́n á sọ fún ọ wípé ṣó o lè rí nǹkan báyìí lọ́dọ̀ yín bẹ̀ yẹn àwọn nǹkan mi bẹ́ẹ̀ lè jẹ́ orógbó àtòbí lásán ló máa lò ìyẹ̀rẹ̀ èso tó fẹ́ wà tí ní pé nǹkan báyìí sì sọ dà sínú afẹ́fẹ́ tó fẹ́ wà yẹn tì ní gbogbo nǹkan tẹ́yìn náà lè ṣe fúnra yín gbogbo nǹkan ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì tó ń ṣoògùn lé lórí gan àdúrà kó o kúnlẹ̀ ẹsẹ̀ rẹ méjèèjì kó o ṣàdúrà ó ti tó pọ̀ oògùn ló gbọ́kànlé yóò tó ẹ tì ṣe rí ẹ mọ̀ jẹ́ kí fídíò eléyìí náà tó gùn jù àti mùsùlùmí àti àwọn kírísítẹ́nì àti àwọn oníṣẹ̀ṣe gbogbo èyí mẹ́tẹ̀ẹ̀ta ẹni tó bá ṣe dáadáa ó jẹ́ tiẹ̀ dáadáa ó bà ìwọ tó o bá ṣe dáadáa má expect dáadáa lọ́dọ̀ Ọlọ́run lọ́ba tí dájọ́ ẹ̀yin èèyàn ẹ béèrè question lọ́wọ́ àwọn àfáà ẹ béèrè question lọ́wọ́ àwọn imam
ẹ béèrè question lọ́wọ́ àwọn pastor, ẹ béèrè question lọ́wọ́ àwọn referend, ẹ béèrè question lọ́wọ́ àwọn babaláwo. Gbogbo tí wọ́n bá ti sọ fún ọ náà ni ìwọ ti di zombie. Zombie no go turn unless you tell am to turn. Ìwọ náà ti di zombie. Wàhálà ìgbésí ayé ẹ nìyẹn. Èmi já yín tó o, tó bá wù yín ẹ má gbà. Àwọn tí wọ́n wá ń polówó oògùn fún ẹ lórí kinní, àwọn ni kó o máa pè. Ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n máa ń gbé wá alágbára ni wọ́n. Ṣùgbọ́n mi ì fẹ́ pé mo kàn máa ń wò wípé wọ́n sì lè ran àwọn tí mo mọ̀ pé ojúlóòótọ́ kọ̀ọ̀kan mọ̀ pé àwọn yẹn sì lè ran àwọn èèyàn lọ́wọ́ lórí one thing or the other. Ni mo ṣe máa ń ní kí wọ́n fẹnu ara wọn pé nọ́mbà wọn. Èmi ò lè bó o pè mí tó o bí mi lè pé kí nọ́mbà lágbájá màá ní kó lọ tún nǹkan tó gbọ́ tó fi sọ̀rọ̀ yẹn lọ tó gbọ́ kó o lè gbọ́ látẹnu ẹ̀. Because mi ìfẹ́ situation tó máa rò pé mi àti babaláwo kan tàbí mi àti oníṣègùn kan tàbí mi àti pásítọ̀ kan tàbí mi àti àfáà kan àjọ ń pa àpapín. Tí n bá báyàn ṣe rí ìwọ Ọlọ́run, ìwọ ni ọba tí máa dá ẹjọ́ fún ẹ̀dá. Gbogbo ẹjọ́ tó bá lè dá ni kò dá fún mi Ọlọ́run. Tí n bá báyàn ṣe rí, tí n bá báyàn ṣe rí nǹkan bẹ́ẹ̀ yẹn rí, wọ́n á bá babaláwo jí nǹkan 20,000 lẹ́fẹ́ gbà lọ́wọ́ ẹ bá mi fi 10,000 kan. Tí n bá ṣe irú ẹ̀ rí, gbogbo ìyà ayé yìí nìkan lòun fi jẹ mí. So mo wá ń já ẹ̀yin tẹ́ ẹ̀ nírònú tó jẹ́ wípé ẹni tó bá àwọn tó lóògùn gangan wà nù ilé. Àwọn olóògùn gangan tí ìbá ṣe pé irú wa lọ interview wọn ẹ̀ lè rí wọn lórí íńtánẹ́ẹ̀tì. Àwọn ìpolówó tí wọ́n ń tà torí pé ọwọ́ àwọn èèyàn tí ń wọ́ lọ sọ́dọ̀ wọn gan wọn agbára wọn ò gbé láti dá gbogbo wọn lóhùn tán léèdè débi wọn ó tọ́ àṣẹ lọ máa wá èrò lórí íńtánẹ́ẹ̀tì. Ẹ̀yin òmùgọ̀, ẹ̀yin ọ̀dẹ̀ tí ó jẹ́ pé wọ́n ti fi bà ti yín jẹ́. O ti rí èèyàn lórí íńtánẹ́ẹ̀tì tó pèrè ní babaláwo, tó pèrè ní pásítọ̀, tó pèrè ní àfáà, tó pèrè ní oníṣẹ̀ṣe, tó ti sọ̀rọ̀ gbésí ayé rẹ fún, tó ti ráyè wọlé sí ẹ lára tó jẹ́ pé òun ló ń dájọ́ fún, máa dá lọ. Ọlọ́run á ràn ẹ́ lọ́wọ́. Nítorí yẹ kó fi bọ́ ẹbí kó bọ́ ara, òun ló ń dájọ́ ẹ̀ fún. Ọlọ́run á bẹ̀ ẹ́ ṣe ojú òní tiẹ̀. Ẹ̀yin èèyàn mi, n ò tún ní rí jù báyìí lọ lọ́tẹ̀ yìí. Títí àsìkò tí màá tún mú nǹkan mẹ́wàá sí ojú ìwòran yín. Mo kí yín pé ojú ò fẹ́ ra kù láyọ̀ àti àlàáfíà látún pàdé o. Ẹ ṣé.